Alhamdulillah, salatu wa salam ala rasulillah. Ṣàrí àwọn èso tí mo fi ránṣẹ́ yìí, a máa ń rin ṣù ìyẹn cabbage pupa yìí àti beetroot beetroot yìí, a máa ń rin àwọn méjèèjì, a máa fi apple cider díẹ̀ sí. Ṣàrí garlic eléyìí, a máa rẹ́ sínú oyin, inú oyin ni ó máa gbé. Tá bá ti fẹ́ lo inú oyin náà láti máa lọ bù. Tá bá ti wá gé avocado wa ní avocado yẹn, tá bá ti wá gé sínú abọ́, a wá bu àwọn méjèèjì tá a rìn yìí, a bu díẹ̀ sí. A wá lọ bu ayò ìyẹn garlic láì tó wà nínú oyin yẹn, a wá lọ bu, a bu sẹ́gbẹ̀ ká máa jẹ. Ó wá kéré tán ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, ó kéré tán ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, ẹ jẹ́ ká máa jẹ oúnjẹ yìí. Mi ò ní sọ pé àǹfààní báyìí ló ń ṣe. Mò ń fẹ́ pé tí a bá ti ń jẹ ohun tí a bá ti rí kí a fún mi lábọ̀ àbí ká ṣá máa dúpẹ́ fún wa dẹ́dà. Assalamu alaikum warahmatullah. Àwọn èso tí mo fi ránṣẹ́ yìí, a máa ń rin ṣù ìyẹn cabbage pupa yìí àti beetroot yìí, a máa ń rin àwọn méjèèjì, a máa fi apple cider díẹ̀ sí. Ṣàrí garlic eléyìí, a máa rẹ́ sínú oyin, inú oyin ni ó máa gbé. Tá bá ti fẹ́ lo inú oyin náà láti máa lọ bù. Tá bá ti wá gé avocado wa ní avocado yẹn, tá bá ti wá gé sínú abọ́, a wá bu àwọn méjèèjì tá a rìn yìí, a bu díẹ̀ sí. A wá lọ bu ayò ìyẹn garlic láì tó wà nínú oyin yẹn, a wá lọ bu, a bu sẹ́gbẹ̀ ká máa jẹ. Ó wá kéré tán ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, ó kéré tán ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, ẹ jẹ́ ká máa jẹ oúnjẹ yìí. Mi ò ní sọ pé àǹfààní báyìí ló ń ṣe. Mò ń fẹ́ pé tí a bá ti ń jẹ ohun tí a bá ti rí kí a fún mi lábọ̀ àbí ká ṣá máa dúpẹ́ fún wa dẹ́dà. Assalamu alaikum warahmatullah.